ṣé rí nǹkan tó wù mí kí Tinubu kọ́kọ́ ṣe tó wù èmi tó dẹ̀ wù ẹlẹ́dàá mi tọ́lọ́run á dẹ̀ jẹ́ kó ṣeé ṣe òun ni kó sọ DNA dọ̀fẹ́ ńlẹ̀ Yorùbá. A ní láti sọ DNA dọ̀fẹ́. Ọ̀fẹ́ ló yẹ kí DNA jẹ́. Ìjọba wa Tinubu ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi torí ọmọ àlè ta nínú Yorùbá ẹ ti pọ̀ jù. Ọmọ àlè ti pọ̀ jù. Kò possible kéèyàn má jí ọmọ àlè. Kọ́wọn Ìgbò yọ̀ǹda ìbò tiwọn fún Ìgbò kí Yorùbá wá yọ̀ǹda ìbò tiẹ̀ fún Ìgbò. Ṣé ẹ rí pé tá bá lọ trace wọn dáadáa, tá bá lọ wò wọn dáadáa, jẹ́ ká lọ wò ṣàkúndá, ẹ máa rí wípé ọmọ àlè ni wọ́n. Okay, torí ensars ní kí n ṣe sọ ogún ìbí tèmi nù tó jẹ́ pé tó pọ̀ jù ní ensars yẹn tẹ́ bá lọ wò wọn tó lead ẹ̀ 90% ni o. 90% ìbò ló máa ń lead protest ń bí o. Bí gbogbo ìlú wọn ṣe dàrú tó wọn tí ì ṣe protest o. Bí wọ́n ṣe para wọn tó ní àbá wọn ṣe protest. Kò sí nǹkan kan, gbogbo ẹ̀ ló máa ń tẹ́ wọn lọ́rùn. Ṣùgbọ́n tí South West wọ́n fẹ́